ojúmọ́ àkú ojúmọ́ mọ́ àsìkò ọjọ́ méjì àkú ọjọ́ mẹ́ta àkú ọjọ́ gbọ̀gbọ̀rọ̀ bíi ọwọ́ aṣọ ẹ̀ẹ́dì kó tójọ́ méjì kó tójọ́ mẹ́ta tí a ti ṣe bẹ́ẹ̀ tá a ti mú ìròyìn wá fún wa lórí ìkànnì Arólé Baba 1010 TV2 tá a wáyé ẹ̀ẹ́jọ́ wa náà kọ́ ìkànnì YouTube olóṣè bẹ́ẹ̀ tó lo ọwọ́ agbára fún wa. Ǹjẹ́ a tún ti délé ní mo nígbàgbọ́ wípé ayọ̀ àti àlàáfíà tí mo fi yín sí nígbà náà ni mo bá yín báyìí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba lókè. A tún ti padà dé báyìí láti máa fún yín ní ìròyìn ajá àbálẹ̀ lákọ̀tún ṣẹ́ẹ̀sì gbàgbé kórúkọ oníròyìn yín kò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ṣáájú ká tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe é. Ẹgbẹ́ òṣèlú PDP ti ṣe bẹ́ẹ̀ sọ̀kò ọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gbogbo ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ látàrí fífi páńpẹ́ òfin tí wọ́n fi mú ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí. Ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ti ṣe bẹ́ẹ̀ fún un léde sí ìjọba àpapọ̀ lórí ààrẹ ẹgbẹ́ náà tí wọ́n fi páńpẹ́ òfin mú èyí tó wà láhàámọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n sì ti sọ wípé látàrí fífi páńpẹ́ òfin mú ààrẹ yìí àwọn yóò gbé àwọn ìgbésẹ̀ àkọ́kàn èyí tá a máa kà sétí gbọ̀yìn. Ìjọ mímọ́ Kérúbù àti Séráfù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ké sí gbogbo àwọn wòlíì ti ìjọ ọ̀hún láti dẹ́kun ṣíṣe àjọ ọ̀rọ̀ fún àwọn ọmọ yàwúyàwú káàkiri. Ògúnlọ́gọ̀ ọjà olówó iyebíye òun ni ó ti ṣe bẹ́ẹ̀ ni ó ti jóná gbúgbú báyìí látàrí ìjàmbá iná èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nípínlẹ̀ Kaduna àwọn agbébọn ti ṣe bẹ́ẹ̀ jí àwọn òṣìṣẹ́ elétò ìlera pẹ̀lú àwọn aláìsàn tí wọ́n ti jí wọn gbé lọ ráúráú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti ṣe bẹ́ẹ̀ bà iṣẹ́ àwọn tí wọ́n jí ọmọ gbé láti máa lò wọ́n ní ìlòkulò ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì tún ti fi páńpẹ́ òfin mú ènìyàn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n wà ní agbọnmi ìṣẹ̀lẹ̀ náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Ẹgbẹ́ òṣèlú PDP ti ṣe bẹ́ẹ̀ sọ̀kò ọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ látàrí fífi páńpẹ́ òfin tí wọ́n fi mú ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí èyí Joy Ajaero. Látẹnu ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ ọ̀hún èyí Honorable Débọ̀ ológun àgbà ló fi èyí léde lánàá òde yìí lẹ́yìn tí àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n fi páńpẹ́ òfin mọ́ ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí èyí NLC Joy Ajaero lásìkò tó ń gbìyànjú láti ṣe ìrìn àjò lọ sí United Kingdom fún ìpàdé kan èyí tí ó fẹ́ lọ rèé sojú orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀ tí wọ́n fi páńpẹ́ òfin mú ní pápákọ̀ òfurufú lánàá òde yìí. Wàyí o ẹgbẹ́ òṣèlú PDP láti ẹni tó jẹ́ akọ̀wé àgbà náà ó ní ó sọ wípé wọ́n fi ẹ̀tẹ̀ sílẹ̀ wọ́n palàpalàpá ó ní ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wà mọ́yà gbangba báyìí ó ní pẹ̀lú bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà tí kò sí epo tí kò sí oúnjẹ tí ọ̀wọ́n gógó gbogbo sì ti gba òde tó gbọ́nà náà ó ní ṣe ń tó kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti bójútó ó ní kó máa fi páńpẹ́ òfin mú ẹni tí ó ṣẹ̀ wọ́n tí kò sì rò wọ́n. Ó ní bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kò tiẹ̀ fi ibi kankan ká ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtẹgbẹ́ òṣèlú APC lára rárá bí tí wù kó mọ́. Ó ní bó bá ṣe wípé ọ̀rọ̀ náà dùn wọ́n dénú egungun ni níṣe ni wọn yóò mójútó tó yẹ kí wọ́n mójútó pẹ̀lú bí kò ṣe sí ètò ààbò tí kò sì sí oúnjẹ ní ìlú. Ó tẹ̀síwájú wípé ní orílẹ̀‐èdè Nàìjíríà baálé ilé kò lè dáhùn kankan ṣe bẹ́ẹ̀ ni ìyálé ilé náà kò tó ẹni tí ó lè dáhùn kankan ṣe nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń lọ yìí. Ó ní bí tọmọdé tàgbà bí wọ́n bá jí lóòrọ̀ ebi kí la jẹ ó ní wọn yóò máa pa káàkiri. Ó ní ààrẹ òsèré eléyìí kó mójútó àfi kí wọ́n máa lé àwọn èèyàn káàkiri pápákọ̀ òfurufú kí wọ́n máa fi páńpẹ́ òfin mú wọn. Ó ní ohun tó jẹ wọ́n lógún jùlọ. Ó ní lásìkò yìí níṣe ni àwọn akẹ́kọ̀ọ́ wọ́n gbìyànjú láti wọ ilé ẹ̀kọ́ báyìí tó sì já sí pé àti bẹ̀rù àti ojo ó ní ó ti gba ọkàn àwọn òbí àti alágbàtọ́ káàkiri ilẹ̀ yìí látàrí pé kí ni ọmọ jẹ kí ni ọmọ mu àti bí wọ́n sì sanwó ilé ìwé ọmọ. Ó ní wọn kó lẹ́kàn tí wọn kò sì rí ojútùú sí. Oníṣẹ́ ìṣèjọba yìí tó sì ní ọjọ́ ọ̀la rere fún orílẹ̀-èdè Nàìjíríà
àbí níṣe ni wọ́n kàn tún wá dákún ìṣòro tí ń bẹ nílẹ̀ yìí. Ó wá rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ wípé kí wọ́n fi ẹ̀tẹ̀ sílẹ̀ wọ́n sì yé pálapàmọ́ pẹ̀lú bí wọ́n ṣe fi ohun tó tọ́ àti ohun tó yẹ sílẹ̀ láti bójútó tí wọ́n sì lọ mójútó ohun tí ò tọ́ àti ohun tí ò kàn wọ́n lápá àti kàn wọ́n lẹ́sẹ̀ lórí ọ̀rọ̀ Joy Ajaero tó jẹ́ olórí ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí tí wọ́n fi páńpẹ́ òfin mú ọ̀hún. Lórí ọ̀rọ̀ ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí náà ni mo sì wà yíyún Joy Ajaero pẹ̀lú bí ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ohùn léde sí ìjọba àpapọ̀ lórí ààrẹ ẹgbẹ́ náà tí wọ́n fi páńpẹ́ òfin mú tó sì wà ní àhámọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ igbákejì ààrẹ náà èyún Adéwálé Adéyanjú ó sì sọ di mímọ̀ lánàá òde yìí nínú ọ̀rọ̀ kan tó fi léde àti àtẹ̀jáde kan tí wọ́n fi síta nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò bá pa àṣẹ fún àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ láti yọ̀ọ̀da ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀hún Joy Ajaero sílẹ̀ kí aago 12 òru tó mọ́júmọ́ tèní kí ó tó lù níṣe ni àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì níbi tí àwọn yóò ti pa gbogbo iná orílẹ̀-èdè Nàìjíríà tí wọn yóò sì tún ti ilé ìwòsàn gbogbo àwọn tó jẹ́ iṣẹ́ ìjọba tó wà ní abẹ́ àṣẹ NLC inú ẹgbẹ́ òṣìṣẹ́ níṣe ni gbogbo wọn yóò da iṣẹ́ sílẹ̀ tí wọn kò sì ní bójúmọ́ ẹ̀yìn látàrí pé tí wọn ò bá fi Joy Ajaero sílẹ̀ tí wọn ò sì gbé ètò dìde lórí àfikún owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde rẹ̀ ní 70,000 naira láti bí ìgbà oṣù mélòó kan sẹ́yìn báyìí tó sì sọ di mímọ̀ wípé gbogbo èyí ni àwọn ń béèrè fún kí ọ̀wọ́n gógó epo tó ti di ohun tó ti di rántó náà kí ó sì padà sí ipò níṣe ni àwọn yóò tẹ̀síwájú nínú ìyanṣẹ́lódì náà. Wàyí o mọ́júmọ́ èní òun náà ni ìròyìn míì ni ó ń tẹ̀ wá lọ́wọ́ wípé Joy Ajaero ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi sílẹ̀ ní nǹkan bí dédé aago 11 kọjá ìṣẹ́jú 10 alẹ́ àná lẹ́yìn tí àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ náà tí ó dúkokò mọ́ ìjọba àpapọ̀ lórí ìyanṣẹ́lódì ọ̀hún. Wàyí o ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí láti ẹni tó jẹ́ igbákejì ààrẹ náà Adéwálé Adéyanjú wọn kò tí ì fún nǹkan kan léde lẹ́yìn tí wọ́n fi Joy Ajaero sílẹ̀ bóyá wọ́n ń tẹ̀síwájú nínú ìyanṣẹ́lódì tí wọ́n ti kéde náà àbí wọn kò ní tẹ̀síwájú lórí ìyanṣẹ́lódì ọ̀hún. Wàyí o Joy Ajaero ó ní wọ́n ti fi kalẹ̀ ní àhámọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ báyìí tí wọ́n ti sọ wípé wọ́n gba bẹ́ẹ̀lì rẹ̀ láti tẹ̀síwájú náà. Ìjọ mímọ́ Kérúbù àti Séráfù káàkiri orílẹ̀-èdè yìí ni wọ́n ti ké sí gbogbo àwọn wòlíì ìjọ ọ̀hún láti dẹ́kun ṣíṣe ájò ọ̀rọ̀ fún àwọn ọmọ oníjìbìtì orí ayélujára tí a mọ̀ sí yahoo. Ní ọjọ́ 9 inú oṣù kẹsàn-án tá a wà yìí nílùú Òṣogbo ó ní ètò náà ni ó ti wáyé lásìkò tí wọ́n ń ṣe ìgbáradì fún ayẹyẹ ọlọ́dọọdún ìdásílẹ̀ ìjọ ọ̀hún látẹnẹni tó jẹ́ alága fún ìjọ ọ̀hún ní ìlú Òṣogbo náà èyún olùṣọ́ àgùntàn Samuel Onígbìndé òun ló sọ èyí di mímọ̀ ó sọ di mímọ̀ wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ wòlíì èké tí wọ́n fi sẹ́rúfù àti kérúbù àti sẹ́ráfù náà tí wọ́n fi bojú tí wọ́n wà ní abẹ́ aṣọ funfun náà tí wọ́n fi ń wu ìwà burúkú látàrí pé wọ́n ń ṣe iṣẹ́ burúkú fún àwọn ọmọ yahoo orí ayélujára náà tí wọ́n fi ń fún wọn ní ọṣẹ èyí tí wọ́n ń wẹ̀ tí wọ́n fi ń gba owó tí wọ́n fi ń ṣe jìbìtì lórí ayélujára. Ó ní gbogbo èyí ni kò sí ní inú òfin àti ìlànà ìjọ kérúbù àti sẹ́ráfù náà. Ó ní lábẹ́ àsíá àti aláṣẹ ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ ọ̀hún ìyún Moses Orímọládé ó ní tí àwọn gbìyànjú láti máa dẹ́kun rẹ̀ ní inú ìjọ àwọn ó ní títa kíkọ ẹ̀yìn sí ìwà burúkú àti gbígbé ìwà rere ní arugẹ. Ó ní gbogbo àwọn tí wọ́n jẹ́ wòlíì èké tí wọ́n wu ìwà burúkú náà tí wọ́n sì ń ṣe iṣẹ́ ọrọ̀ owó fún àwọn ọmọ oníjìbìtì orí ayélujára ó ní wọ́n kàn ń tàbùkù tí wọ́n sì ń takò sí aṣọ ààlà ìjọ kérúbù àti sẹ́ráfù náà nínú èyí tó ti sọ wípé àwọn ti yan àwọn kan tí wọn yóò máa ya ikọ̀ ojú ni alákànfin sọrí láti máa ṣe àwárí àwọn tí wọ́n wà nínú òkùnkùn tí wọ́n ta fà sínú ìmọ́lẹ̀ nínú èyí tí wọ́n fi ń ba orúkọ ìjọ mímọ́ ọ̀hún jẹ́ tó sì ní àwọn kò ní káwọ́ gbéra láti ṣe àwárí irú àwọn wòlíì èké bẹ́ẹ̀ tí wọ́n fi ara pamọ́ sí abẹ́ aṣọ funfun kérúbù àti sẹ́ráfù náà láti máa fún àwọn ọmọ yahoo ní ọṣẹ ńlá ọṣẹ bìsàbìsà èyí tí wọ́n ń wẹ̀ tí wọ́n fi ń ba ojú ìjọ náà jẹ́.
ogunlọ́gọ̀ ọjà olówó iyebíye ìyún ẹlẹ́gbẹ̀ẹ́ náírà ó ní ó ti ṣe bẹ́ẹ̀ jóná gbúgbú látàrí ìjàmbá iná èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń ṣe ìlú Ìbàdàn ó ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà ni ó ti wáyé lánàá òde yìí tí ń ṣe ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án tá a wà yìí náà ní agbègbè Gbáremú nínú ọjà Gbáremú ní òpópónà Ṣàngó sí Ẹlẹ́yẹlé ní ìjọba ìbílẹ̀ àríwá ìlú Ìbàdàn. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé pẹ̀lú bọ́sẹ̀ ní iná náà ni ó ṣẹ́yọ nínú ọjà Gbáremú náà tó sì ba ogunlọ́gọ̀ ọjà jẹ́ èyí tó jẹ́ ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà tí ó sì ṣe bẹ́ẹ̀ jóná gbúgbú. Bí ẹ bá gbàgbé níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí ó ní ọjà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀rànyàn nílùú Ìbàdàn náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó jóná gbúgbú látàrí iná èyí tí ó ṣẹ́yọ nínú ọjà ọ̀hún. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú ẹkùn gúúsù ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ èyún Sharafadeen Abiodun Ali tó sọ di mímọ̀ látẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn rẹ̀ lórí ètò ìròyìn èyún Hakeem Abbas ó ní ó jẹ́ nǹkan ìbànújẹ́ tí ó sì jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún àwọn pẹ̀lú bí iná ṣe ń ti bẹ́ẹ̀ tí ń ṣẹ́yọ ní lemọ́lemọ́ káàkiri àwọn ọjà ńláńlá tó wà nínú ìlú Ìbàdàn nínú èyí tí ó ti bà dúkìá àti ọrọ̀ ajé àwọn ènìyàn náà jẹ́. Ó ní níṣe ni ó jẹ́ nǹkan ìbànújẹ́ tí àwọn sì ti ń gbìyànjú láti dóòlà dúkìá àti àwọn nǹkan tí ó bàjẹ́ pàápàá jùlọ láti ṣe àwárí ìdí pàtàkì tó mú ìṣẹ̀lẹ̀ iná náà tó mú wáyé ní lemọ́lemọ́. Bákan náà ni ó tẹ̀síwájú wípé àwọn yóò ṣe apá àti ìgbìyànjú àwọn láti ṣe àtìlẹ́yìn fún àwọn ọlọ́jà èyí tí ọjà wọn ṣe bẹ́ẹ̀ tó jóná gbúgbú látàrí ìjàmbá iná èyí tó wáyé nínú ọjà méjèèjì náà èyún ọjà Gbáremú àti ti Ọ̀rànyàn tó jóná nílùú Ìbàdàn. Ní ìpínlẹ̀ Kaduna àwọn agbébọn ti ṣe bẹ́ẹ̀ jí àwọn òṣìṣẹ́ elétò ìlera pẹ̀lú àwọn aláìsàn gbé sá lọ. Ní ìpínlẹ̀ náà ní ilé ìwòsàn tí wọ́n pè ní primary health care ní Kuyalo tí ń ṣe ìjọba ìbílẹ̀ Biringiwari nílùú Kaduna náà ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé gẹ́gẹ́ bí àlàyé tí àwọn ènìyàn ṣe. Wọ́n sọ gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ olórí àwọn fìjìláńtẹ ní ìpínlẹ̀ ọ̀hún tó ṣe yún Musa Alhassan ó sọ di mímọ̀ wípé ìgbàgbọ́ àti èròǹgbà àwọn ajínigbé náà ó ní láti ṣe ìkọlù sí iléèwé ìjọba tó jẹ́ Government Day Secondary School láti kó àwọn akẹ́kọ̀ọ́ gbé sá lọ ní ilé ìwé náà. Ó ní ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn lásìkò tí wọ́n dé iléèwé ọ̀hún ó ní wọ́n rí wípé kò sí ẹyẹ ní iléèwé náà ṣùgbọ́n káwọn má rìn lásán káwọn sì má wà lásán níṣe ni wọ́n wá darí ọ̀rọ̀ náà lọ sí ilé ìwòsàn nínú èyí tí wọ́n ti jí nọ́ọ̀sì méjì gbé sá lọ nínú èyí tí wọ́n sì tún ti jí ogunlọ́gọ̀ àwọn aláìsàn èyí tí ẹnikẹ́ni kò tí ì lè sọ pàtó iye tí wọ́n jẹ́ lásìkò tí a fi ń kó ìròyìn yìí yọ. Wàyí o olórí àwọn fìjìláńtẹ náà ni àwọn ń gbìyànjú láti sa apá wọn láti fi rí àwọn ènìyàn yìí gbà kalẹ̀. Bẹ́ẹ̀ náà ló sì ti ké sí ìjọba ìpínlẹ̀ Kaduna wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má káwọ́ gbéra pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn tí wọ́n ní ètò àìlera ó ní wọ́n jí pẹ̀lú àwọn òṣìṣẹ́ nọ́ọ̀sì méjì nínú èyí tí wọ́n ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìsàn gbé sá lọ. Ó ní àwọn aláìsàn tí wọ́n gba ìtọ́jú lọ́wọ́ yìí ó ní ẹ̀mí wọn kò dé látàrí inú igbó kìjikìji èyí tí wọ́n wa ọkọ̀ wọn darí lọ yìí. Bẹ́ẹ̀ ló sì wá ara wẹ́ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ wípé kí wọ́n má káwọ́ gbéra kí wọ́n sì má wo àwọn níran lórí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n tètè pa kìtì mọ́lẹ̀ láti dóòlà ẹ̀mí àwọn òṣìṣẹ́ elétò ìlera náà àti àwọn tí wọ́n jẹ́ aláìsàn tí àwọn ajínigbé náà tí wọ́n jí gbé sá lọ. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti ṣe bẹ́ẹ̀ ba iṣẹ́ àwọn tí wọ́n jí ọmọ gbé láti lọ lò ní ìlòkulò èyàn child trafficking ni ó ti ṣe bẹ́ẹ̀ ba iṣẹ́ wọn jẹ́ nínú èyí tí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ gba àwọn tí kò dín ní 17 sílẹ̀ tí ọwọ́ sì ba àwọn 4 nínú àwọn afurasí tí wọ́n hu ìwà burúkú ọ̀hún ní agbègbè Ozu Ọba tí ń ṣe ìjọba ìbílẹ̀ Obio Akpor ní ìpínlẹ̀ Rivers. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún èyún Grace Iringekoko tó sọ di mímọ̀ wípé àwọn ènìyàn tí wọ́n gbé ní agbègbè yìí yún ní Ozu Ọba ó ní wọ́n kẹ́fìn wípé arábìnrin kan ni ó máa ń wọlé tó sì máa ń jáde tó máa ń wọlé pẹ̀lú àwọn ọmọ tuntun ojú tuntun tí ó sì já sí wípé wọ́n fọ́ inú ilé náà nínú èyí tí wọ́n ti rí ọmọ
àwọn ọmọdé tí kò dín ní mẹ́rìndínlógún tí wọ́n wà ní ilẹ̀ tí kò sì sí àǹfààní àti ìrànlọ́wọ́ kankan fún wọn. èyí ni wọ́n fi figbé ta sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers tí àwọn náà sì sọ pé àwọn pa kìtì mọ́lẹ̀ láti ṣe àwárí láti ṣe ìtúsílẹ̀ àwọn ọmọ náà nínú èyí tí wọ́n sọ di mímọ̀ gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà ṣe tẹ̀síwájú wípé àwọn dóòlà àwọn mẹ́rìndínlógún ọ̀hún ṣùgbọ́n nínú àlàyé tó tún ṣe ó sọ di mímọ̀ wípé ní agbègbè ní oko kan tí wọ́n pè ní Omeka ní agbègbè náà ó ní ìṣẹ̀lẹ̀ míì tún ti ṣẹlẹ̀ nínú ètò sọ di mímọ̀ wípé arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Queen Olu tó jẹ́ ẹni 20 ọdún ó ní àwọn bá nínú igbó kejì nínú oko náà nínú èyí tí ó ti wà nílẹ̀ lẹ́ni tí ń pọ̀ kàkà kú lọ́wọ́ pẹ̀lú wọn ṣe ni wọ́n ti gún ní ìgúnkùgún tí wọ́n sì ti gba ọmọ ọdún kan tó bí tí wọ́n ti gbà ní ọwọ́ rẹ̀. Ó tẹ̀síwájú ní pé ìgbà tí àwọn tẹ̀síwájú nínú ìwádìí àwọn níṣe ni àwọn rí dájú wípé ọ̀daràn kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Polycarp Uzoma tó náà jẹ́ ẹni 20 ọdún ó ní ó fi tipátìkúkù tó fi gún arábìnrin náà ní ìgúnkùgún tó sì gba ọmọ ọdún kan ní ọwọ́ rẹ̀ nínú oko ọ̀hún. lẹ́yìn tó gba ọmọ náà tán níṣe ni ó tà á fún arábìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Happiness Amadi ní owó tí kò dín ní 1,400,000 naira. ó ní pẹ̀lú àjọṣepọ̀ nọ́ọ̀sì kan ó ní wọ́n fi gba ọmọ náà ní ọwọ́ arábìnrin ọ̀hún èyí tí wọ́n pe orúkọ nọ́ọ̀sì náà ní Chinyere Odu nínú èyí tí wọ́n ní ó náà ní ìpín owó tó jẹ́ 800,000 nínú owó tí wọ́n fi ra ọmọ ọ̀hún. wàyí o Grace Iringekoko tó jẹ́ alukoro wa tẹ̀síwájú wípé àwọn ti fi páńpẹ́ òfin mú àwọn méjèèjì yìí nínú èyí tí wọ́n sì ti jẹ́wọ́ àwọn tí wọ́n tó jọ wà nínú iṣẹ́ ọ̀hún tí àwọn sì tún ti fi páńpẹ́ òfin mú wọn nínú èyí tí gbogbo wọn fi jẹ́ 4 ní àpapọ̀. ó sọ di mímọ̀ wípé arábìnrin tí wọ́n ṣe ní ìṣekúṣe yìí yóò Queen Olu ó ní ó ti wà ní ilé ìwòsàn tí ń gba ìtọ́jú lọ́wọ́ tí wọ́n sì ti gbé ọmọ ọdún kan rẹ̀ náà padà fún un. ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí. ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí etí ìgbọ̀nyín náà ni Àyànfẹ́ Elédùmarè. ẹ má gbàgbé láti túbọ̀ máa bá wa subscribe sórí ìkànnì Arólé Baba 1010 TV2 tá a wà yìí kẹ́ lè máa rí wa wò rí wa gbọ́ lóòrèkóòrè. ǹjẹ́ títí di ìgbà tá a tún máa mú ìròyìn míì wá orúkọ tèmi kò yí padà Àyànfẹ́ Elédùmarè yìí náà ni kò ní àsàn wá sówó àsàn wá sọmọ àtẹ̀kú tí ń ṣe baálé ọ̀rọ̀ ó dàbọ̀.